Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ọ̀rọ̀ tí Ifá sọ láti ẹ̀ka ìlú Ọ̀rọ̀gbọ́n. Èmi Déwálé Adérójú ọmọ ńlá àjàṣẹ́ ìlú ọba ìlú Ọ̀rọ̀gbọ́n ń kí yín káàbọ̀ sórí ètò. Ó yá ẹ máa bá wa ká lọ. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ọ̀rọ̀ tí Ifá sọ. Èmi Déwálé Adérójú ọmọ ńlá àjàṣẹ́ ìlú ọmọ aládìkún tí ò gbọdọ̀ jẹkún ló ń kí yín káàbọ̀ sórí ètò. Kí ni nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí? Kí ni ọ̀rọ̀ tí Ifá sọ lórí orí kìíní ẹsẹ̀ 14? Ẹ máa bá wa bọ̀ lórí ètò. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ọ̀rọ̀ tí Ifá sọ láti ẹ̀ka ìlú Ọ̀rọ̀gbọ́n. Ẹ káàbọ̀ padà sórí ètò ọ̀rọ̀ tí Ifá sọ ní abala ẹ̀ka ti Ọ̀rọ̀gbọ́n. Ọ̀rọ̀ tí Ifá sọ lénìí lórí orí kìíní ẹsẹ̀ 14 tí à ń pè ní obì àtẹ̀. Ifá sọ wípé gbọ́ tọkọ tọkọ là ń gbọ́. Obìnrin tí ó bóṣì kú nínú ojú kokoko sọ́kọ á pòṣé ṣàràṣà kanlẹ̀ á mọ́pọ̀ ẹ̀ lójú tẹ́kíntẹ́kí. Alára kí ló fẹ́ dà ọkọ mi? Gbọ́ tọkọ tọkọ là ń gbọ́. Obìnrin tí ó bọ̀rọ̀ kú tí ń ṣojú dẹ́nbẹ̀rẹ̀ sọ́kọ arẹ́rìn wọ̀nẹ̀wọ̀nẹ̀ kọlẹ̀ á fẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ fọ́kọ rẹ̀ ń tẹ́kíntẹ́kí. Á ní kí ló fẹ́ ọkọ mi? Òun ló ṣe fáfọ́ òfé tí ń ṣe ẹyẹ obì àtẹ̀. Òfé òde ò ẹyẹ rere ẹ̀bá wọlé rẹ ẹ fòfé sí. Òfé òde ò ẹyẹ rere. Kí ni Ifá ń sọ lọ́ọ̀kan ti ibi tí a ti mẹ́nu bàyí? Òun ni wípé obìnrin tó jẹ́ ìyàwó lé ó gbọ́dọ̀ tẹríba fọ́kọ ẹ̀, ó gbọ́dọ̀ máa hùwà pẹ̀lẹ́, ó gbọ́dọ̀ máa hùwà rẹ̀lẹ̀, ó gbọ́dọ̀ fi ara ẹ̀ jì fún ọkọ ilé ẹ̀ tó jẹ́ adé orí ẹ̀. Obìnrin tó bá ń ṣerú èyí ó ń tọ́jú àlùbáríkà sílẹ̀ fún àwọn ọmọ ẹ̀ ní ọjọ́ ọ̀la ni. Òun gangan fún rẹ̀ ó sì ń tọ́jú àlùbáríkà fún ara rẹ̀ ní ọjọ́ iwájú. Ní Ifá fi sọ wípé obìnrin tí ó gbọ́rọ̀ ní ṣojú tẹ̀tẹ̀rẹ̀ sọ́kọ arẹ́rìn wẹ̀nẹ̀wẹ̀nẹ̀ kọlẹ̀ á tẹ́wọ́ méjèèjì sọ́kọ ẹ̀ pẹ́kípẹ́kí á fi orúkún méjèèjì kúnlẹ̀ fọ́kọ rẹ̀ á ní kí ló fẹ́ ọkọ mi. Ṣùgbọ́n obìnrin tó bá ń lojú koko sọ́kọ tó ń ṣe ẹgbẹ́ kí lọ́kọ ó ṣe tí kì í gbọ́ tọkọ àbí obìnrin tó fojú gbọ́ tọkọ tó ń bá fi ìrìn ẹsẹ̀ gbọ́ tàlè, irú obìnrin bẹ́ẹ̀ ọjọ́ làwọn ọmọ rẹ̀ ló ń bàjẹ́ òun gan fún rẹ̀ pẹ̀lú ó sì ń fọjọ́ àrùn ọ̀la rẹ̀ jẹ́ pẹ̀lú. Ní Ifá fi sọ wípé obìnrin tí ó bóṣì kú ní ìlẹ́jú kokoko sọ́kọ á pò ṣe ṣàràṣà kanlẹ̀ á mọ́kọ ẹ̀ lójú tẹ́kíntẹ́kí. Alára kí ló fẹ́ dà ọkọ mi? Ifá kọ́ wa lẹ́kọ̀ọ́ díẹ̀ bí báyìí pàápàá jùlọ fún àwọn obìnrin. Ẹ tẹríba fọ́kọ yín. Obìnrin tó bá ní tẹríba fọ́kọ ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀ lójúṣe, òun náà sì ń tún ọjọ́ ọ̀la rẹ̀ ṣe pẹ̀lú. Bí àlùbáríkà ṣe wà ní ara òbí sọ́mọ bẹ́ẹ̀ náà ni àlùbáríkà ọkọ tó ṣe wà síyàwó. Bí àlùjọ́nà ọmọ bó ṣe wà ní kìkìsí àwọn òbí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àlùjọ́nà ìyàwó ló wà ní kìkìsí ọkọ ẹ̀. Ẹ máa tẹríba fọ́kọ yín, ẹ fọ́kọ yín lé, ẹ ṣe ọkọ gẹ̀gẹ̀ nítorí pé bí ẹ bá ṣe tọ́jú ọkọ sí bẹ́ẹ̀ náà ni ọmọ yóò ṣe lálùbáríkà sí. Mo sọ èyí mo dúró ná. Èmi Déwálé Adérójú ọmọ ńlá àjàṣẹ́ ọmọ aládìkún tí ò gbọdọ̀ jẹkún. Lórí ọ̀rọ̀ tí Ifá sọ lénìí òun lẹ ti gbọ́ yìí. Ẹ láìkì péjì wa Ọ̀rọ̀gbọ́n Kingdom page. Ẹ subscribe sí YouTube channel wa Ọ̀rọ̀gbọ́n YouTube channel. Ẹ join group wa Ọ̀rọ̀gbọ́n group. Tọ́ a tún máa lọ ó tún dìjọ́ mi ó dé ìgbà kan náà. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ọ̀rọ̀ tí Ifá sọ láti ẹ̀ka ìlú Ọ̀rọ̀gbọ́n. Èmi Déwálé Adérójú ọmọ ńlá àjàṣẹ́ ìlú ọba ìlú Ọ̀rọ̀gbọ́n ń kí yín káàbọ̀ sórí ètò. Ó yá ẹ máa bá wa ká lọ.